Just spread out. Anybody, man? No. Just okay. Okay. He has 5 minutes. Just on me by now. He has 5 minutes. I'm not 5 minutes. Let's talk here. Gentlemen, spread please. Yoruba. Hello, Yes, sir. Lampard. I'm good. Okay. Are we good? Hello. About no mic. Orúkọ yín sà àti. Orúkọ mi ni Sunday Adéyẹmọ. Gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ó ní? Ohun tó ṣẹlẹ̀ ni pé ní nǹkan bíi àgbo mẹ́ta àbọ̀ ìdájí ni àwọn àbúrò mi tó ń sọ wọ́n yẹn wọ̀ ilé mi kí ló dà ọ̀sùn níbẹ̀ wọ́n sáré wá kan géètì mi wọ́n á jí mi nígbà láwọn ọ̀dájọ́ wa nígbà yìí àwọn jàǹdùkú kan wá sí ọ̀dà ọ̀sùn níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n já géètì wọlé wọ́n dẹ̀ ti mẹ́bọ ilé àwọn méjì tó wà mẹ́ta ẹ̀sìn láti sá àsálà fún ẹ̀mí wọn láti wá bíbá yìí ògbà tá a sá àdọ́hùn so ìgbà tí fi dọ́hùn wọ́n ti sá lọ so a sá pé àwọn panápaná pé kí wọ́n á pa iná yẹn so dọ́kẹ́ ìjọba lójú mẹ́rin ni pé mi ò tiẹ̀ expect pé kí àwa Yorùbá a máa sọ̀pọ́tì Fúlàní ẹ̀sìmọ̀ Nàìjíríà takò mí lórí ìgbà tí mo fà láwọn Fúlàní Nàìjíríà ohun tí mò ń ṣe ni pé àwọn Fúlàní yìí wọ́n ń pa àwọn bírọ̀dà wa lórí ilẹ̀ bàbá wa wọ́n ń jí wọn gbé wọ́n ń rèpù wa gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú wa kò sí nǹkan tó dáa mo wá ń gbìyànjú pé ká kóra wa pọ̀ ká lé wọn ká láti lè jọba lórí ilẹ̀ bàbá wa ilẹ̀ Yorùbá ń bí nǹkan tó jọ mí lójú ni pé àwọn Yorùbá tó wá ń sọpọ́tì Fúlàní herdsmen láti wá kìnnẹ́bọ̀ lé mi ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́. Kálẹ̀ fúnra sísà. Mi ò tiẹ̀ fura sẹ́ni kankan náà for now bọ̀ mi ò fura sẹ́ni kankan bọ̀ mo mọ̀ yí pé Yorùbá ní tí kú ilé ọba pa ni ojú ilé pa yẹn tí kò bá lọ́wọ́ àwọn Yorùbá kan nínú ohun tó jẹ́ mi lójú ni pé nígbà tí wọ́n mọ̀ kó wọn fi bá mi jà ṣé bíbi tí mò ń gbé lọ ẹ̀kọ́ wa ìgbà táwọn lè jà tọ́dẹ̀ lè yìnbọn tọ́dẹ̀ lè jólé ná ibi tí mò ń gbé ìlọ ẹ̀kọ́ wa kádébí làwọn wá àbá ìrì evidence fún yín torí gbogbo wọn àwọn ò lè lọ màá rí ẹ̀rí múlẹ̀ fún yín pé àwọn tó wá bá mi lérè àyẹ̀dàkẹ́ búùkù wọn lẹ̀ tàbí kẹ́ bá kí wọ́n ti kán lẹ́sẹ̀ tó ti yé but adúpẹ́ fọlọ́run pé àwọn náà ń lo mọ̀jàmọ̀sá wọ́n lọ ibi tí wọ́n rí pé mi ò gbé láti lọ bà dúkìá mi jẹ́ wọ́n ti nẹ́bọ̀ lé àwọn tó ṣe irú iṣẹ́ yẹn kílẹ̀ lè pè wọ́n ṣó jó mi ò lé mi tẹ̀ mọ́ tí mo fẹ́ pọ̀ mi ò tẹ̀ sọ. ṣé ẹ bá wọn dúkìá tó bàjẹ́ nínú ilé yìí bí olórí ìlú náà sọ yìí. nǹkan tó bàjẹ́ ń bẹ̀ kò gbọdọ̀ less than 50 million naira. bẹ́ẹ̀ni. àwọn ọ̀rọ̀ kan jà rọrùn ìdí nígbà tí àwọn ènìyàn ìdí èdè bí Haúsá náà sọ lẹ́nu. àwọn ọmọ tó wà ń bẹ̀ àwọn ọmọ méjì tó wà ń bẹ̀ ni wọ́n lè ṣàlàyé yẹn tẹ́ mọ̀ gómìnà sí ń bẹ̀ ohun táwọn ọmọ yẹn sọ ni pé wọ́n gbé ọkọ̀ bíi 5 àbí 6 wá so àwọn náà lè ṣàlàyé dẹ̀ pé mi ò sún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni mò ń gbé so àwọn ọmọ tó dẹ̀ jẹ́ bí àwọn ọmọ tó ń tẹ̀lé mi wọ́n já kíkan ju gbogbo ń bí làjọ wà. yóò wá sẹ́ni tó fara pánú ìṣẹ̀lẹ̀ yìí. àwọn àbúrò mi àwọn òjì wọn sàtàlà fẹ́ mi wọn ni àwọn méjèèjì sàtàlà fẹ́ mi wọn ni. ǹjẹ́ ti bí iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ lórí ọ̀rọ̀ yìí. mo ti gbé àwọn ọlọ́pàá ti wá bẹ̀ ìdájí náà jọ sọ fún wọn dẹ̀ ti wá ṣe gbogbo wọn ti ṣàyẹ̀wò gbogbo bẹ̀. so lẹ́yìn yẹn mo tún ń gbọ́ rògbòdìyàn kan lórí ọkùnrin kan tó ń pè ní Fẹ́mi Òjòdú àbí nǹkan arákùnrin yìí mi ò mọ̀ ó ní bàbá Adédìbú gbéṣẹ́ fún mi ní 2009 gbogbo alamọ̀ pé bàbá Adédìbú kú ní 2008 mo rí pé dàbẹ̀ ni pé ọpọlọ ọkùnrin yẹn kan lọ yẹ̀ wò bàbá Adédìbú ọ̀dẹ̀ tírẹ̀nì mi fúnṣẹ́ kankan mi ò close mọ́ bàbá Adédìbú bàbá mi tí mo close mọ́ sẹ́ńtọ́ Rasidi Adéwọ̀ Ládọjà ní mi ò dẹ̀ dalẹ̀ rẹ̀ níláyé mi gbogbo ọdún tí mo fi tẹ̀lé bí ogun ṣe le tó lẹ́yìn ẹ̀ mi ò kú lẹ́yìn ẹ̀ mi ò gbàbọ̀dé fún wọn alọ́kùnrin yẹn ń sọ̀rọ̀ pé òun Fẹ́mi Òjòdú èmi àtòun ṣe mítìn ní Ìbàdàn ní 2009 nígbà wọn fẹ́ dìbò wọn á rí i pé ọpọlọ ti ń dùn so nígbà táwọn kẹ́ bí mi mo ní kó sọ pé kó fọmọ tó fi búra pé màá tó ń ṣe mítìn
kó jáde kó ṣe fídíò kó wá fi ọmọ rẹ̀ búra pé káwọn ọmọ tó ń bí yẹn kán kú mọ̀ lójú tó ń bá parọ́ ọ̀rọ̀ tó ń fẹ́ sọ mo ní pé wàhálà tí mò ń fà lórí àwọn Fúlàní ẹ̀sìn mẹ́rin mo ní pé wọ́n ti fẹ́ kó sílùú bọ̀ láti mọ fi ba orúkọ mi jẹ́ ó lè mú kí n wí irọ́ ni wọ́n dẹ̀ pa gbogbo ìtàn gbogbo táwọn olóṣèlú ń dá lórí ọ̀rọ̀ mi yẹn irọ́ ni wọ́n ń pa gbogbo ohun tí Fẹ́mi Òdòdó àbí kí wọ́n mọ́kùnrin yẹn rí náà òjòdú yẹn àbójòdú ni wọ́n pè mi ò ní ìkankan pọ̀ pẹ̀lú ẹ̀ mi ò mọ́rí so gbogbo ohun tó lọ́hùn yẹn irọ́ ni wọ́n ń pa àfi tí gbogbo Fúlàní ẹ̀sìn tó ń pa àwọn fámìlì mi tó bá kó lórí ilẹ̀ bàbá wa látó lèmi àti wọn tó níjà kọ̀dẹ̀ sí olóṣèlú kankan tó lè fẹ́ mi lówó lórí nǹkan tí mò ń ṣe torí mi ò gbogbo jọ́tẹ̀mí àti èmi àtàwọn Fúlàní ajínigbé tí wọ́n ti ń gbé àwọn bàbá mi gbé láti ìjọ mẹ́ta yìí tí ìbá yẹ pé mo lọbẹ̀ tọ́lọ́run fún mi ṣe láti lọbẹ̀ ìjọba akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn pípọ̀ yẹn lọ́wọ́ náà àwọn ọ̀sẹ̀ mọ́ pa wọ́n bẹ̀ ẹnìkan kò lọbẹ̀ ìgbà tí mo tó lọ ní gbogbo ayé tó mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ mo dẹ̀ gbọ́dọ̀ lọ torí ìlú mi níbẹ̀ fámìlì mi ni wọ́n nígbà tí ń bẹ lójú bàbá Bóròdé ní ń bẹ lójú mi mẹ́rin bí mẹ́ta ń bí fámìlì mi ni wọ́n èmi ò dẹ̀ lè lajú olójú òní lajú ẹlẹ́kìtà lùgbọ́n kó sí lóhun tó mú mi lọ́bẹ̀ olóṣèlú tó bá lè sọ pé mo gbowó lọ́wọ́ òun kọ́ bọ́ta kó sọ kí gbogbo ayé rí pé òun lòun fún mi lówó lórí nǹkan tí mò ń ṣe ẹnìkan kò fún mi lówó ohun tí mò ń sọ ni pé kí àlàáfíà jọba lórí ilẹ̀ àwọn bàbá wa kò yẹ kí àwọn agbénipa Fúlàní wọ́n gba gbogbo dúkìá wa kán gba gbogbo ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa so ohun tí mò ń jà fún nìyẹn so mo kàn wá mo jọ mí lójú wáwa Yorùbá wa náà látún wá lọ ń tẹ̀lé Fúlàní pé kí wọ́n á mọ jó dúkìá mi ná nù lé pàtẹ́ mo kàn fẹ́ bá mi jà ẹ wà sínú ilé tí mò ń gbé so ó dùn mí lẹ́yìn Fẹ́mi Àjọdú àbí Òjòdú ni wọ́n ń pè yẹn mo fẹ́ kó ṣọ́ra ṣe gbogbo ọ̀nà táwọn ń gbà yẹn ọ̀nà tọ́yẹ káwọn gbà pẹ̀lú gbogbo owó tí wọ́n ti kó jẹ ní ọdún tó fi ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ mo ti gbọ́ ìtàn wọn tó sá lọ sékìtì ipa wo ni wọ́n pọ́ ńgbà tí wọ́n wà nípò kọmíṣánná yẹn nígbà tí wọ́n tó wá ṣe sẹ́nítọ̀ lẹ́kìtì ta ló lè ipa wo ni wọ́n kó ta ni wọ́n help aráàlú mélòó ni wọ́n sọ dèèyàn ọ̀nà mélòó ni wọ́n ṣe ń gbà náà kí ni iṣẹ́ tí wọ́n ṣe láti yọrí báwo ṣe lamọ̀ tó ṣiṣẹ́ ń bẹ̀ yẹn nígbà tó ṣèjọba tí inú ìlú dùn sí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀yin ò ṣe kankan náà ẹ wá ń torí pé ẹ fẹ́ lòṣèlú torí ìbò 2023 tẹ fẹ́ dì ẹ wá sàǹdọ́gbọ́n lẹ́bi balẹ̀ ẹ sábẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ pátápátá Ọlọ́run dẹ̀ ní fún yín sí Fẹ́mi Òjòdú àbínẹ́ẹ̀kọ́ ni orúkọ yìí àtiwọ́ àtàwọn tó ń rìn ọ lágbára Ọlọ́run ò ní fún yín sí lórí ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá gan ò ní fún yín sí ẹ ṣé mo dúpẹ́ gan. lórí ìkànnì Twitter oríṣiríṣi ọ̀rọ̀ ní Sunday Igboho kan ti ń kọ lórí Twitter láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ẹ fìdí ẹ̀ múlẹ̀ ṣe nìkan lórí Twitter. mi ò ní Twitter kankan mi ò kọ́ nǹkan lórí Facebook mi ò dẹ̀ kọ́ nǹkan lórí Twitter gbogbo ẹni tí bá ń kọ́ nǹkan lórí Twitter yẹn àwọn fẹ́ mọ fi Igboho jẹun ni mi ò mọ nǹkan pa ìlú nǹkan báyìí mi ò kọ́ nǹkan Twitter mi ò dẹ̀ kọ́ nǹkan Facebook so ẹ̀yin tó bá ń bá ẹ sọ̀rọ̀ lórí Twitter ẹ ṣọ́ra sí pẹ̀lú wọn wọ́n bá ń bá ẹ sọ̀rọ̀ lórí Facebook ẹ ṣọ́ra sí pẹ̀lú wọn o mi ò ní nǹkan kan pọ̀ pẹ̀lú anybody ẹ ṣe jà. gbogbo olólùfẹ́ BBC News Yorùbá ẹ̀rọ lẹ́gbẹ́tàn láti ẹnu Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho ìfọ̀rọ̀wérọ̀ tá a ní náà ló dá lórí ohun tí ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ òní lórí ilé tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ń gbé tẹ́lẹ̀ rí ní agbègbè sọ́kà Sunday Adéyẹmọ ti sọ̀rọ̀ fún gbogbo ayé láti gbọ́ lórí ohun tí ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ òní àti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé òun ò ní òpó ìkànsíra ẹni kankan lórí ayélujára o bẹ́ẹ̀ nikẹ́ni bá ń gbọ́ Sunday Igboho lórí Twitter àbí Facebook Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ Sunday Igboho ti fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe òun lẹ̀ ń bá sọ̀rọ̀ kí ẹnikẹ́ni nínú yín mọ̀ lọ kó sọ́wọ́ àwọn alọ́ni lọ́wọ́ gbà torí Sunday Igboho lóhùn òní Twitter account bẹ́ẹ̀ sì ni kò sí lórí Facebook náà pẹ̀lú ìdílé tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ń gbé tẹ́lẹ̀ rí ní agbègbè sọ́kà ní iná ti sọ láwọn àpàdé kan lówùúrọ̀ òní aládùúgbò tí ó bá BBC Yorùbá sọ̀rọ̀ ṣe àlàyé pé ní ẹ̀kọ́ bíi aago 2 sí 3 ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ohun tí wọ́n tó kẹ́fín bẹ́ẹ̀ ni pé bíi ọkọ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tí wá ṣiṣẹ́ ibi náà wọ́n gbé wá sí agbègbè ọ̀hún nígbà tí ìròyìn kọ́kọ́ jáde lówùúrọ̀ òní ohun tí púpọ̀ àwọn ènìyàn rò ní pé bóyá ilé tuntun tí Sunday Igboho ń gbé nínú ti sọ ṣùgbọ́n àti òwúrọ̀ òní láti dé sádùúgbò yìí tí ìwádìí sì fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe ilé tuntun tí Sunday Igboho ń gbé bẹ́ẹ̀ ni ó ti máa wò lójú ìwòran yín kò sápẹ̀rẹ̀ pé ilé kankan jó nínú ilé tuntun yìí bí kò ṣe ilé tẹ́lẹ̀ tẹ́ ti láǹfààní láti wò rí
lórí òpó ìkànsíra ní BBC News Yorùbá káàkiri àgbáyé. Bóyá èèyàn ti láǹfààní láti rí àwọn àwòrán náà tẹ́lẹ̀ rí, ẹ lè kàn sí BBC News Yorùbá lórí Facebook, lórí ìtàkùn ayélujára a wà ní www.bbc.com/Yorùbá ń bẹ̀ lẹ́tì láǹfààní láti mọ bí ìkan ṣe ń lọ sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho. Níbi ọ̀sẹ̀ kan ó lé báyìí ni ọ̀rọ̀ ọ̀hún ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Lórí pé Sunday Adéyẹmọ kìlọ̀ fáwọn Fúlàní darandaran kan tí ń bẹ lágbègbè Ìgàngán yìí ní Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n fi àgbègbè náà sílẹ̀ torí gulegule àti ọ̀rọ̀ tó ń wáyé ní lemọ́lemọ́ lórí ìfẹ̀sùnkanni pé ìjínigbé, gbowó, ìgbénipa, ìfipábánilòpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún. Ẹ sì mọ̀ ní BBC Yorùbá pé ohun tójú Yorùbá tó a ò ní sọ ló fi mú kí àwa náà ó kalẹ̀ dìbà sílẹ̀ yìí láti fi gbogbo ẹ̀ tó yín létí kí ẹ tún rí wò lójú wòran yín pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sí láti lè Sunday Igboho. Tíwájú sí bí nǹkan bá ṣe ń lọ sí náà lẹ́yìn mọ̀ tó láǹfààní láti mọ̀ lórí ìkànnì BBC News Yorùbá. Yeah.